iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn gbé ìgbésẹ̀ tó lágbára lórí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn láti fòpin sí bí wọ́n ṣe ń ṣòro bíi àgbọ̀n nípínlẹ̀ Ògùn. Kì í ṣèròyìn mọ́ lórí ọ̀pọ̀ ọṣẹ́ àti ìwà burúkú táwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ń hù níwà nípínlẹ̀ Ògùn. Oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ abaninínújẹ́ ló ti ṣẹlẹ̀ látọwọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn nípínlẹ̀ Ògùn, pàápàá nílùú Abẹ́òkúta. Tẹ́ ẹ bá gbàgbé pé ọ̀pọ̀ ìròyìn ọ̀hún la mú wá ní ìkànnì Yorùbá Gidi lórí bí wọ́n ṣe ń para wọn nípakúpa tí wọ́n tún ń pa àwọn èèyàn bákan náà. Ṣé ti àìsùn àìwo, àìlèforí lóṣùká, àìlèsùn oorun àsùndọ́kàn tí wọ́n ń fà yìí ńkọ́? Wọ́n á máa para wọn nípakúpa bí ìgbà téèyàn ò bá máa pa áyán. Gbogbo akitiyan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn láti fòpin sí ìwà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí bó ṣe ń fojoojúmọ́ gògò sí ló fẹ́ sọ olóògùn wọn dèké. Látàrí ìdí èyí, wọ́n ní bọ́mọdé bá jágbọ́n kíkú nínú odò, àwọn òbí náà á jágbọ́n sísìn sípa odò. Bọ́mọdé bá jágbọ́n kúkú lẹ́ẹ̀rùn, àwọn òbí náà á jágbọ́n sísìn. Èyí jẹ́ ohun tó ń kan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lóminú àti omi òde. Nítorí ìdí èyí, nígbà kan iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbé ìgbésẹ̀, wọ́n ṣílẹ̀kùn àǹfààní ìrònúpìwàdà sílẹ̀ fún àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ògùn pé kí wọ́n wá fẹnu ara wọn túnbá, kí wọ́n wá jẹ́wọ́, kí wọ́n jọ̀wọ́ gbogbo ohun tí wọ́n ní lákàtà wọn tí wọ́n fi ń dàlúrú, kí wọ́n jáwọ́ nínú dídàlúrú, ṣíṣe ẹgbẹ́ òkùnkùn àti dídá ẹ̀mí ẹni légbodò. Díẹ̀ nínú wọn ṣe èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà lábẹ́ ìṣàkóso kọmíṣánná àná ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn kọmíṣánná tó ṣẹ̀ṣẹ̀ fẹ̀yìntì láìpẹ́ yìí, CP Abiodun Alamutu, ṣílẹ̀kùn àǹfààní náà sílẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn pé kí wọ́n wá tèrò ara wọn pa, kí wọ́n jáwọ́ nínú à ń dàmí ẹni légbodò, kí wọ́n jáwọ́ nínú ìpakúpa àti ìpànìyàn, kí wọ́n jáwọ́ nínú ríru omi àlàáfíà tó ń tòrò ní ìpínlẹ̀ yìí. Ṣé ẹ rántí èyí tó wáyé ní Sango níbi tí wọ́n ti gé orí ọ̀kan lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà? Bó bá tiẹ̀ jẹ́ pé orí ara wọn ló ń gé gẹ́gẹ́ bí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn, ẹ má gbàgbé pé òbí kan ló bí wọn. Bákan náà ló jẹ́ pé bí aráalé ẹni bá ń jẹ kòkòrò burúkú mọ́bì béèyàn ò bá tètè sọ fún un, ó ṣeé ṣe kó jẹ́ hùrùn hẹrẹ̀, kò ní jẹ́ èèyàn ó sùn nígbà tó bá máa ṣẹlẹ̀. Àti wípé irú wọn ń fèrò fọ́nà wá sínú ìlú ni. Látàrí ìdí èyí, níléeṣẹ́ ọlọ́pàá ṣe gbé ìgbésẹ̀ àǹfààní ọ̀hún pé kí wọ́n wá jáwọ́, kí wọ́n wá wí tẹnu wọn, kí wọ́n ronúpìwàdà, kí wọ́n jọ̀wọ́ ara wọn sílẹ̀ kí wọ́n tó ń bá. Díẹ̀ nínú wọn gbé ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹkú ṣe mọ̀ wípé kò sí bí ọmọ ṣe lè pọ̀ tó, èyí tó máa jẹ́ pàpàǹlagi máa wà. Ló dífá fún bí àwọn kọ̀ǹdánù rẹ̀ sí láàrin wọn, àwọn alágídí ọkàn ṣe kọ̀ láti gbé ìgbésẹ̀ yìí. Àwọn tí wọ́n gbé ìgbésẹ̀ títúnbá ní iléeṣẹ́ ọlọ́pàá gbé ètò ìdánilẹ́kọ̀ọ́ àti ìgbanilámọ̀ràn àti àwọn ìgbésẹ̀ mìíràn fún wọn láti pẹ̀tù sí wọn lọ́kàn kí wọ́n sì rí ewu tó wà nínú jíjẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Àmọ́ o, gbogbo àwọn tí wọn ò fara wọn kalẹ̀ títí tí àkókò yìí fi parí ló jẹ́ pé ní gẹ́gẹ́ tí wọ́n ń kó sọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá, wọ́n ń ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣojú. Látàrí ìdí èyí, iléeṣẹ́ ọlọ́pàá bá gbà á lérò wípé èyí tá a tún ń ṣe ó kù lójúnà àti fòpin sí ẹgbẹ́ òkùnkùn ṣíṣe nípínlẹ̀ Ògùn àti bí wọ́n ṣe ń dàlúrú ní gbogbo ìgbà àti dídá ẹ̀mí ẹni légbodò àtàwọn ìwà míì tó ń rú omi àlàáfíà tó ń tòrò ní ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá gbé ìgbésẹ̀ alágbára lọ́jọ́ Ajé òní, ọjọ́ 16 oṣù Kejìlá, pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ iléeṣẹ́ elétò ààbò gbogbo. Wọ́n pawọ́pọ̀ láti gbógun ti ìwà ìjínigbé, láti gbógun ti ìwà ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Akọ̀ròyìn ìkànnì Yorùbá Gidi náà wà ńbẹ̀. Èyí lohun tó wáyé. Say no to cultism. Say no to cultism. Say no to
cultism. Ìtàjẹ̀sílẹ̀ ò dáa, ẹgbẹ́ òkùnkùn ò dáa, ẹ jẹ́ ká báwọn ọmọ wọn sọ̀rọ̀ kí wọ́n yé darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn, kí wọ́n yé para wọn. Ẹgbẹ́ òkùnkùn ò dáa, à ń fi ní ṣòfò owó ò dáa, ẹ jẹ́ ká dẹ́kun ẹ̀. Say no to ritual killing. Say no to cultism. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA herbs and shrub spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA herbs and shrub spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀. Tó bá ti délé iṣẹ́ wa, ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA herbs and shrub spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe, tẹ subscribe sí. Yorùbá Gidi TV.